Ìmọ̀ ìkọ̀kọ̀ part 2. Welcome back to my YouTube channel Yorùbá TV. There are part 2 movie here. Like and subscribe. Please drop your favorite actor àti actress in the comment section. In this movie preview, a máa sọ fún yín nígbà tí part 2 máa jáde, kí ló ṣẹlẹ̀ ní part 1 àti kí ni ohun tí ẹ máa expect ní part 2 sinimá yìí. Sinimá yìí jẹ́ sinimá tí ó dùn tí gbọ́ngbọ́n sì kàn sí. Bákan náà ni àwọn àgbààgbà òṣèré kópa nínú sinimá yìí ní ọ̀pọ̀lọpọ̀. Sinimá yìí sọ nípa Motún àti Karo. Karo jẹ́ ẹni tí ó máa ń rí ìran tí ó sì máa ń bá òkú sọ̀rọ̀. Àmọ́ ní hospital tí ó ti ń ṣiṣẹ́, ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé ó ti ya wèrè ni pẹ̀lú ọ̀rọ̀ tí ó máa ń sọ. Lẹ́yìn professor tó jẹ́ ọ̀gá doctor ní hospital yìí ni ó gbà á gbọ́. Lẹ́yìn ilé la rí Dèjì àti ìyàwó rẹ̀ tí ó wà ní kómà. Ìyàwó Dèjì lọ bá Karo tí ó sì sọ fún un pé kí ó ràn òun lọ́wọ́, kí ó má jẹ́ kí Dèjì wá fi omi tí ó máa ń gbé wá pa òun lára mọ́, pé tí ó bá sì ń fi omi yìí pa òun lára òun ò ní jí sáyé. Eléyìí fà tí Karo fi gbé ìgbésẹ̀ tí ó sì sọ fún àwọn ọ̀gá ní hospital pé kí wọ́n má jẹ́ kí ó gbé omi kankan fi nu lára mọ́. Àmọ́ nígbà tí Dèjì rí pé ọ̀nà yìí ti bọ́, ó sọ fún ẹ̀gbọ́n ìyàwó rẹ̀ pé ìyàwó òun yọjú sí òun ní ojú àlá tí ó sì ní kí wọ́n yọ life support tí ó fi ń mí kúrò, pé kí wọ́n jẹ́ kí òun sinmi. Karo nìkan ni ó mọ̀ pé Dèjì ni ó pa ìyàwó rẹ̀ ní àpáyé nítorí ogún rẹ̀ tí ó fẹ́ gbẹ́sẹ̀ lé. Àmọ́ ó mọ̀ pé bí òun bá sọ kò sí ẹni tí ó gbà òun gbọ́. Lẹ́yìn tí Dèjì rí pé ọ̀nà omi ti bọ́ ni ó pa irọ́ yìí tí ó sì wá bá wọn ní hospital pé kí wọ́n yọ life support yìí kúrò. Eléyìí fà tí Karo fi fárígá. Ó sì sọ fún àǹtí obìnrin yìí pé àbúrò rẹ̀ máa yọ sí òun pé òun àti ẹ̀ máa ń sọ̀rọ̀. Pé òun ló sì sọ fún òun pé kí wọ́n má yọ life support yìí, pé irọ́ ni Dèjì ń pa. Àmọ́ kò sí ẹni tí ó gbà á gbọ́. Lẹ́yìn eléyìí la rí Motún ní ìlú àìmọ̀. Bí a sì mọ̀ pé Motún jẹ́ ẹnìkan tí kò gbàgbọ́ nípa ohun tí ò rí. Gbogbo ohun tí ò bá ti fojú ẹ̀ rí àbí kí ó fi ọwọ́ kàn kò gbà pé ó ń bẹ. Àmọ́ ìlú tí ó já sí yìí, gbogbo wọn wò bí wèrè ni torí ìmúra àti ìṣesí rẹ̀ ọjọ́ tiwọn. Ibi yìí ni apá kìíní sinimá ìparí sí. Ohun tí a máa retí ní apá kejì sinimá yìí ni pé kí ni ó fà á tí Motúnráyọ̀ fi já sí inú ìlú yìí? Kí ni ó sì bá pàdé ní ìlú tí ó wà yìí tí ó já sí yìí? Ǹjẹ́ wọ́n yọ life support ní ara ìyàwó Dèjì? Gbogbo eléyìí ni a máa retí ní apá kejì sinimá yìí. Bákan náà a máa retí apá kejì sinimá yìí nínú oṣù tá a wà yìí. Ó dìgbà kan náà.